Bàbá Èkìtì ti fohùn sílẹ̀ o lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì tó ń dalẹ̀ Yorùbá láàmú, pàápàá fọ́nrán tí wọ́n fi hàn nínú fọ́nrán yìí níbi tí àwọn báńdíìtì tí wọ́n ti ń náwó yàfùnyàfù owó ránsọ́ọ̀mù tí wọ́n gbà gẹ́gẹ́ bí Bàbá Èkìtì ṣe sọ ẹ̀yin èèyàn wa. Kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ yìí o? Ẹ wo fọ́nrán yìí ó kún dẹ́dẹ́ nítorí ẹ ṣe máa gbọ́ gbogbo nǹkan tí bàbá yìí sọ nípa ọ̀nà àti bọ́ kúrò nínú wàhálà àwọn báńdíìtì yìí, pé ṣé bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe máa wò rèé. Àwọn ọ̀rọ̀ wà tí bàbá yìí fi ránṣẹ́ sí àwọn àgbà ilẹ̀ Yorùbá àtàwọn tó fẹ́ máa kọ́pì olóyè Sunday Igboho. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o, ọ̀rọ̀ pọ̀. Bàbá yìí ó yànnàná gbogbo tí wọ́n lérò, gbogbo ohun tí wọ́n rí, gbogbo ohun tó ṣẹlẹ̀, gbogbo ìgbésẹ̀ tó yẹ kí àwọn èèyàn gbé. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ̀ o, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Bàbá Èkìtì. Àtẹ̀yìn ìyá mi, gbogbo ọmọ odù tó dá ìwà tá a ní bíbí ire, àwa tá a ní nǹkan míì tá a ní orísun ju orísun ilẹ̀ kò tó jíire lọ. Mo kí yín pé ẹ kú àtàárọ̀. Wọ́n ní ẹ̀bẹ̀ là ń bò ṣìkà. A pa àwọn bàbá wa ló ṣìkà o, wọ́n kàn ń hùwà bí òṣìkà ni o. Bẹ́ẹ̀ ni. Èèyàn kan pè mí lénìí, kò dárúkọ bí tó ti ń pè mí, ṣùgbọ́n ó wà nínú ìpòrúurú ẹkún n tó ṣẹlẹ̀. Ó ní wọ́n jíyàn gbé lọ́dọ̀ wọn náà ni. Bó ní bó ń ṣe ń bá mi sọ̀rọ̀, wọ́n ti pa mẹ́ta nínú àwọn tó jí gbé, bí àwọn yẹn ń bá wọn yẹ ṣagídí. Tábàdẹ̀ ń sọ wípé kò sí ìròyìn ayọ̀ kankan ní ilẹ̀ Yorùbá mọ́. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gágúnlá. Tábàdẹ̀ ń pariwo látijọ́ ìpè ẹ jẹ́ kí Yorùbá ó máa lọ ká wà láàyè tiwa. Àwọn àgbà àríjẹ ní màdàrú ní pé irọ́ ni, pé kò sí ní tó jọ. Mò ń sọ lánàá pé eku ò ké bí eku ní ilẹ̀ Yorùbá mọ́. Mò ń sọ lánàá pé ẹyẹ ò fọhùn bí ẹyẹ, pé ìran ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn mọ́, pé ìran Yorùbá ò lè ṣe bí ọmọ ọkọ ní ilẹ̀ Yorùbá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń wò gẹ́gẹ́ bí àsọdùn, pé ojúmọ́ kan wàhálà kan ni. Àwọn wo ló ń dá wàhálà sí wa lọ́rùn? Àwọn ẹ̀yà míì tí wọ́n dà wá papọ̀, àwọn ẹ̀yà míì tó ń sọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹrú, tàbí kí n sọ pé wọ́n pa wọ́n lẹ́nu mọ́ láti sòdodo ọ̀rọ̀. Táwọn náà dẹ̀ mọ ohun tó yẹ kó ohun tó kàn nínú ìrìn àjò yìí. Àwa tá a bá jáde síta pé àìlọ́kọ́ nílé ká fọwọ́ kómí, wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tí ò gbọ́n, wọ́n rí wa gẹ́gẹ́ bí aláìmọ̀kànmọ̀kàn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹja abirin léèrè, ṣé bí ìran Yorùbá ó ṣe máa bá lọ lélẹ́yìí? Mo sọ lánàá, mo ní you know the solution to the problem, but you refuse to act on that solution. Àwọn báńdíìtì ló náwó yẹ o, tí ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu. Ẹja bira wa léèrè kí ni bàbá Tinubu fẹ́ ṣe léyìí. Nígbà tẹ́ bá lè fẹ́ lé àwọn báńdíìtì kúrò ní ìlú, tó tún jẹ́ pé lára àwọn bàbá wọn náà lẹ tún wá kó sí ojú iṣẹ́. Àní tẹ́ bá ń tàn wá, ẹ má jẹ́ ká tanra wa mọ́.
ẹ̀yin ọmọ Yorùbá tí Nàìjíríà bá ń tàn wá ẹ má jẹ́ ká tanra wa mọ́. Ó tó àkókò fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtòtòkùlú ilẹ̀ Yorùbá láti jí. Àbẹ́ ń dúró dìgbà tí àwọn ará bíbá yìí ọmọ wa máa gbé yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Lára ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ fún mi lánàá, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní ilẹ̀ tó jẹ́ ti Yorùbá ní ilẹ̀ Kwara àti Kogi, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò gbé ní ìlú mọ́ torí pé wọn ò mẹ́ni tí kú kàn. Sí bá a ṣe máa bá lọ rèé. Mo kí yín pé káàsán lẹ́ẹ̀kan sí. Mo forúkọ bàbá Professor Banji Akíntóyè mo fi kí yín. Bàbá tó ṣojú tó ṣẹ̀yìn àrólé Awólọ́wọ̀, mo fi kí gbogbo ọmọ Yorùbá, ojúlówó ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Mo tún kí yín lórúkọ kàkàkí Olódùmarè, olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ̀ tí ń sọ pé kò kàn yín lénìí, ẹ má dúró dìgbà tó bá kàn yín ká ẹ bá wa fẹnu sí ọ̀rọ̀ yìí kí Bọ́lá Ahmed Tinubu ẹ̀ńbágò yẹ kó gbé kó lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho kí ilẹ̀ Yorùbá bá a lè lójú kó bá a lè nísìmí. Solution sí problem tá a ní nìyẹn. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó bá sọ wípé we are finding solution, wọ́n ń fi wá gbá géèmù òṣèlú ní. A ti rí solution sí tó ogun tó jà ìran Yorùbá. Òun náà ni wípé ìkéde pé à ń wá tí ìjọba àná tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹnujẹ ilẹ̀ Yorùbá tí wọ́n ṣe alátìlẹ́yìn fún kán gbé kúrò lórí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kábàá lè kojú wọn. Èmi náà ti bínú sí èèyàn kan lénìí bẹ́ẹ̀ má pè mí má ẹ má pè gọ́vnà. Ẹni ẹ wá dá padà pé bàbá Èkìtì mo disappoint ṣé àwọn gọ́vnà tó ń tà wá fún àwọn Fúlàní ní káwọn lọ pè. Ó dì í sọ. Ẹ ṣe bàbá mi náà ti jó lórí kókó. Ó dẹ̀ rí sọ. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí n tó máa lọ lórí ọ̀rọ̀ mi. Yorùbá wípé ojú lalákàn fi mí sọ́rí. Ọgbọ́n ń bẹ, ìmọ̀ ń bẹ, òye ń bẹ fún ìran Yorùbá. It is because we fail, àtàgbà wa àtọmọdé wa, láti lo mẹ́ta yẹ tọ́lọ́run ọba mi yọ̀ǹda fún wa ló mú wa wà ní orí ìkórìtà tá a wà yìí. Àwọn tó dẹ̀ ń lo lójú méjèèjì tán ní àfojúsùn àti àfọkànsùn, a rí wọn gẹ́gẹ́ bí aláìgbọ́n. Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ́dẹ̀ sọ wípé àìgbókèrè mọ dídùn ọbẹ̀, àbí kéèyàn máa wo ọbẹ̀ lọ́ọ̀kan kó ní ọbẹ̀ yẹn dùn, ìtọ́wò la máa fi mọ ọbẹ̀. Àwọn kan wà tẹ́rò pé èèyàn ni wọ́n jìnnà wọ́n ṣe èèyàn. Àwọn kan wà ohun tí wọn ò tó náà ń pera wọn ó wà lára nǹkan tó ń jẹ́ ká máa ní ìfàsẹ́yìn nínú ìrìn àjò tá a wà yìí. Ohun tí ọmọ Adéyẹmọ bá ti ṣe èmi náà gbẹ́dọ̀ ṣe. Ẹni tí ò nírun bí òkè tó fẹ́ ṣerun bí òkè, Èkìtì ló máa ń sọ bẹ́ẹ̀. Ẹni tí ò nírun bí ọ̀rẹ́ ẹ̀ tó ní gẹpọ́n kí irú Ọmọlúkà tí gbogbo iwájú orí ti pátákó lòun fẹ́ gẹ Tyson, kò lè jọra wọn. Apárí yìí gẹ Tyson bí Ọmọlúkà. Àwọn kan wà tẹ́ ẹ̀ ń gbúrò gẹ́gẹ́ bí èèyàn táwọn náà ń pariwo pé ìrìn àjò yìí orílẹ̀-èdè Yorùbá nation ń tá a gbé dání ṣùgbọ́n tí ò sórí wọn ń bẹ̀. Tó dé wípé a gbé wọn kalẹ̀ láti máa jẹ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho lẹ́sẹ̀ ni. Bí Sunday Ìgbòho bá ṣe léèlé ni àwọn náà máa ṣe lọ́la. Bí Sunday Ìgbòho bá yàgbẹ́ lé ni àwọn náà fẹ́ yàgbẹ́ lọ́la. Tí ẹ̀rí ẹ̀ wà. Tí a bá ti mọ òtítọ́ yàtọ̀ sí irọ́ tá a di òdodo mú, òdodo yẹn yóò wá sọ wá di òmìnira, yóò jẹ́ kí ìrìn àjò wa kó rìn. Wọ́n ń gbọ́ fèrèfèrè pé Sunday Ìgbòho fẹ́ gbé ìrù ẹ̀ kò jáde síta.
àwọn náà ti ń múra títí wọn náà fẹ́ gbé ìjà ẹkùn jáde síta. ẹni tí ò nírun bí èèyàn tó náà fẹ́ ṣiṣẹ́ èèyàn tó bá dẹ̀ tún yẹ àwọn ọmọ Yorùbá tó tẹ̀lé lẹ́yìn tẹ́ máa wá wọnú godo tẹ́ wọnú àhámọ́ wọ́n máa sọ pé àwọn ọmọ Sunday Igboho nìyẹn. Meanwhile Sunday Igboho did not know them. Sunday Igboho did not send them. lára ogun tó ń jà wá ní tá a gbẹ́dọ̀ ká tó kojú sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá torí èyí tí àwa tá a lá ń bára wa tá a lá ń ìrìn àjò Yorùbá yìí gan èyí tí àwa gan ń dá ń bẹ̀ ló pọ̀ jù. bí olóyè Ìgbòho bá dá ẹgbẹ́ kan lélẹ̀ lénìí bó pè ní ẹgbẹ́ aṣojú àwa náà máa pe títí wọn ní ẹgbẹ́ aṣojú Oòduà. bólóyè bá dá ìrù ẹkùn lẹ̀ lénìí tó bá dọ̀la náà àwọn náà gbé apá ìjà ẹkùn lẹ̀ wọn àdẹ jẹ́ nǹkan kan. níjọ́ tí struggle ti ń ṣẹlẹ̀ wọn kò fìrí wọn nílẹ̀ Yorùbá rí kọ́tẹ̀ wálé. so èrè díẹ̀ yìí ní ìkóríta tí ìran Yorùbá dé yìí agbẹ́dọ̀gbọ́n nínú kágbọ́n níta o. tẹ́ bá fẹ́ jẹ́ Ọ̀ṣàká kẹ́ ẹ jẹ́ Ọ̀ṣàká ẹni bá fẹ́ jẹ́ Òṣoko kó jẹ́ Òṣoko. Ọ̀ṣàká ṣoko làwa máa pọ̀ síta àwa ó pariwo wọn síta pé this one did not belong to Sunday Igboho group. This one is not one of the Sabe Igboho. torí láìpẹ́ láì jìnnà mo ti rí òye pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yóò jí lójú oorun wọn. yóò jí lójú oorun wọn. ẹ̀ńbágò yẹn wọ́n ò gbé kúrò. ìran tí mo rí ní ìjẹta mọ́jú àná ni mi ò tí ní sọ ṣùgbọ́n nígbà tí màá ti ń gbọ́ kúkúrúrúrú ẹ̀ màá wá jáde síta pé àkókò rèé fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tó sọ pé kò lè kàn mí á kàn yín á tún ṣẹ̀wò mọ́ yín lára tẹ́ ẹ̀ bá tètè ṣe ohun tó yẹ kẹ́ ṣe. The only solution to end kidnapper in Yorubaland, the only solution to end the killing of the Yoruba indigene in Yorubaland is to free Sunday Igboho. òun nìyẹn o òun lẹ ti gbọ́ yìí o kí lè ròyìn ẹ dá sí ẹ drop comment in remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà kó WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu